Bójú ọ̀bá ti sunkún imú ò ní í sekun yàtọ̀ fẹ́ni tí bá ń ṣe kàtà. Bọ́kọ àti ìyàwó ọ̀bá ríra wọn dó dáadáa, ìjà ni wọ́n máa jà sáà nínú ilé. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n máa rè kẹ́jọba nínú ọ́fíìsì. Wàhálà tí wọ́n mọ̀ kó bá ìránṣẹ́ Ọlọ́run, dádì à ń bọ̀ wá rí yín o, dádì à ń bọ̀ wá rí yín o. Gbogbo ohun tí wọ́n máa rí ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn ìsìn, ó yẹ kí wọ́n káńsù kínní ní gbogbo assembly. Ìwọ tó bá fẹ́ rí ìránṣẹ́ Ọlọ́run, ìyàwó ìránṣẹ́ Ọlọ́run náà gbọ́dọ̀ wà níbẹ̀ tàbí kí protocol kan náà ò dúró bẹ̀. Torí tí wọ́n máa rè dáràn ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn ọ̀rọ̀ wọn ò yé èèyàn gan. Sálàyé mi ń yà. Bẹ́ẹ̀ ni, tọ́kọ àti ìyàwó bá ríra wọn dó, kò sí bí wọ́n ó ṣe máa sá fúnra wọn. Àmọ́ ńgbà tí ìyàwó bá ń gbóbò pamọ́ tọ́kọ náà ń gbókó pamọ́, kò sí bọ́kàn wọn ó ṣe kọ̀nẹ́ẹ̀tì. Ní tí sì ń fàjà wọn, n ò ní sọ pé àrùn àìríran dó ni lọ́fà o. Ọ̀tọ̀ story tí wọ́n máa fún ìránṣẹ́ Ọlọ́run máa gbà àwẹ̀, wọ́n máa gbàdúrà. Àwẹ̀ tó yẹ kí wọ́n máa gbà fún wọn míì, wọ́n máa gbà fún orílẹ̀-èdè. Yún ni wọ́n máa wá gba àwẹ̀ fún. Wọ́n sì ní mọ̀ pé ìṣòro wọn gan ìṣe ìṣòro àwẹ̀ àtàdúrà, ìṣòro okó àtòbò ni. Wọn ò sì ní mọ̀ bí ṣe máa ń rínu. Ọ̀pọ̀lọpọ̀ míì náà tí ìbálòpọ̀ bá ti dán mọ́rán, hormone tá a máa kà ní ìsìn, oxytocin, dopamine, endorphin, kò sẹ́ni tí ó mọ rírú àwọn hormone jáde lára rẹ̀ sí èèyàn kan tọkàn rẹ̀ ò ní máa fàsọdọ̀ ẹni hùn. Obìnrin tó bá gbádùn okó ọkọ ẹ̀ ní ìdíkẹ́ mọ̀ bẹ́ẹ̀ pé padà dọ́ọ̀kan rẹ̀ fúnra rẹ̀ ní ọ̀padà bẹ́ẹ̀. Ọkùnrin náà tó bá rí ìyàwó ẹ̀dùn wọn lè máa jà. Àmọ́ ìjà tí wọ́n máa jà wọ́n máa wá kẹ́jọ́ bá ìránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run gan, Ọlọ́run lọ́mọ bí wọ́n ṣe kóòpù. Torí ẹlòmíì gan ti wẹ́ mú kẹjọ́ yín wá báyàn mọ̀. Àmọ́ ìránṣẹ́ Ọlọ́run ò ní ilé wí báwọn. So yíya okó àtòbò ní ìdájà alẹ́ wọ́n kàn wá ń purọ́ fún ìránṣẹ́ Ọlọ́run ni. So yíya báwọn ẹ sì mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run náà fẹ́ wá kí a ní nítorí wípé kí ni ń fàjà. Àmọ́ wọn ò ní sọ fún ìránṣẹ́ Ọlọ́run okó àtòbò ní ń fàjà wọn. So yẹn bá ń dàjì. So ẹ má jẹun wá mọ kẹjọba yín lọ́fíìsì mọ̀, ẹ̀yin náà ẹ máa sinmi. So yẹn ìwọ ọkùnrin náà tó níyàwó rẹ̀ ò gbogbo lẹ̀ kò lè gbogbo lẹ̀ tó rọrọ̀ ọ̀rọ̀ ẹnu ẹ ọ̀dà. Ṣé ìwọ ọkùnrin tó jí tó mọ́bìnrin tó nù lọ́rọ̀ tó wáyá náà sí nítorí ó gbogbo lẹ́jọ́ ṣé tínú tí ọba ní ọ̀bà dùn sókò rí ó lè ìyí owó òmù kalẹ̀, ìyí ọmọ ọ̀tọ̀jú, gbogbo tí ọmọ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni nínú lọ́mọ sọ sì tún tọ́jú rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ tọ́jú àwọn obìnrin ṣùgbọ́n tóbìnrin ò ní choice tí ń gbára lẹ̀ èpè ni wọ́n máa ń ṣe fún yín. Ọlọ́run bá ń gbọ́ bẹ́ẹ̀ bá ti ń dùn wọn báyìí wọ́n máa ń ṣe pé fún yín ni. Ṣé ẹ mọ̀ pé wọ́n jẹ̀wọ́ fáwa, wọ́n ti mọ̀ pé àwa báyìí àwa ń gbá research ni wọ́n bá sì ti rí information láàjù sáfẹ́fẹ́. So yé ń báwọn èpè ni wọ́n máa ń ṣe fún yín. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ mọ́ hùwà burúkú tẹ́ mọ̀ wò pé ìyàwó mi ni mo ti fẹ́ kò sí ní tí ó ṣe pọ̀ yanturu. Ìwọ tó bá fẹ́ tanra rẹ lọ́mọ lóbìnrin ò lágbára, mọ́ tanra rẹ mọ́, agbára obìnrin pọ̀ gan. So orí òbò tí ń gbé lẹ̀ fún ọ láì jẹ́ pé o múnú rẹ̀ dùn, èpè ní ń ṣẹ́ fún ọ. Ẹ máa ṣe normal, ẹ máa sọ̀rọ̀ gidi sóbìnrin, ẹ máa sọ àwọn ọ̀rọ̀ tí ó máa mórí obìnrin wú. Tí wọ́n máa ń ṣe èbò, wọ́n ní emotional being làwọn obìnrin. Emotional ni pé tẹ́ ẹ bá sọ, tẹ́ ẹ bá ṣe tètè máa affect ọkàn obìnrin. Kódà kò pín èèyàn pọ́pọ́ gọ́rùn ọdún nínú ilé rẹ̀, o gbúdọ̀ máa sọ fún pó rẹwà kí gbogbo eyín ẹ̀ ti yọ tán, o gbúdọ̀ máa sọ fún pó rẹwà wípé bó ṣe rí ńjọ́ tó fẹ́ náà ló sì rí. So yí ọba hùn àmọ́ ò ní wá jí kọ́ ọmọ wá sọ̀rọ̀ burúkú kọ́ wá ní kó wá gbóbò lẹ̀. Obìnrin tí inú ẹ̀ ò bá dùn òbò ẹ̀ ò lè sí ọmọ tán rẹ̀.